Àwọn tó súnmọ́ kábíyèsí olùbàdàn ti ilẹ̀ ìbàdàn ọba rashidi adéwọ̀lú ládọjà àròsà àkọ́kọ́. Àwọn tó súnmọ́ kábíyèsí wọ́n mà ti jẹ́ kó di mímọ̀ wípé bó tilẹ̀ jẹ́ pé kábíyèsí ò ṣe òṣèlú mọ́, tí kábíyèsí ti fẹ̀yìntì nídìí òṣèlú tó sì ti di bàbá gbogbo olóṣèlú àti bàbá gbogbo ẹ̀sìn, ṣùgbọ́n wọ́n jẹ́ kó di mímọ̀ wípé kábíyèsí ní ẹnìkan lọ́kàn tó wù tí wọ́n bá fààyè gbà láti di gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́, tó sì jẹ́ pé ẹni náà kì í ṣe àjèjì ní inú òṣèlú ìpínlẹ̀ ọ̀yọ́, ìyẹn pé òdú ni kì í ṣàìmọ̀ fọlọ́kọ. Kódà lásìkò tí a wà yìí, sẹ́nitọ̀ tó ń ṣojú ìpínlẹ̀ ọ̀yọ́ nílé ìgbìmọ̀ asòfin àgbà làbújá lọkùnrin náà, tí àwọn tó súnmọ́ kábíyèsí láti fàṣírí pamọ́ sí tẹlifíṣàn yorùbá Tòótọ́ lọ́wọ́ pé òun gan ni olùbàdàn ọba rashidi adéwọ̀lú ládọjà àròsà àkọ́kọ́. Òun gan ló fẹ́ kó ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lẹ́yìn gómìnà ṣèyí mákindé, èèyàn bí ayé bí ó bá yọ. Ẹ rántí pé àgbà àti gbajúmọ̀ olóṣèlú ni ọba rashidi ládọjà ní ilẹ̀ ìbàdàn àti gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́. Yàtọ̀ sí pé bàbá náà ó ti ṣe sẹ́nitọ̀ rí láyé ìgbà tí àwọn ológun tí wọ́n fẹ́ gbé ìjọba falágbádá níwọ̀n ọdún 1993, tó sì tún jẹ́ pé nígbà tí òṣèlú tún padà dé, ìyẹn òṣèlú àwarawa, gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ni bàbá náà ló tún padà ṣe lọ́dún 2003. Tí ẹ jẹ́ pé àwọn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n yọ lọ́dún 2006, ṣùgbọ́n tó jẹ́ pé ilé ẹjọ́ ó padà dá padà, bí ó tilẹ̀ jẹ́ pé kò padà rí sáà kejì ṣe mọ́ títí tí ó fi padà di ọba. Látìgbà náà ni ọba rashidi ládọjà ló ti di èèkàn nínú òṣèlú ìpínlẹ̀ ọ̀yọ́. Bẹ́ẹ̀ ló di bàbá àsàlẹ̀ tó jẹ́ pé gbogbo àwọn tó bá fẹ́ díje du ipò gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ nígbà náà wọ́n máa lọ ń ṣàbẹ̀wò sí i láti ṣe bàbá kẹ́ẹ̀pẹ́. Ní báyìí tí kábíyèsí tó ti wá di ọba, tó di olùbàdàn ilẹ̀ ìbàdàn, tó tún jẹ́ alága gbogbo ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ ọ̀yọ́, níṣe ni iyì kábíyèsí ni ló tún wá pọ̀ sí i, nítorí pé àpọ́nlé mi tó ti gun ipò bàbá àsàlẹ̀ òṣèlú tó jẹ́, tó sì jẹ́ pé eléyìí ni gbogbo àwọn olóṣèlú náà fi máa ń wá òǹtẹ̀, ojú rere àti àtìlẹ́yìn kábíyèsí láti ṣe àtìlẹ́yìn fún wọn. Ṣá o, pẹ̀lú bí àwọn olùdíje tó fẹ́ díje du ipò gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́dún tó ń bọ̀ bí wọ́n ṣe ti wá ń fi ojú hàn lóríṣìíríṣìí, tẹlifíṣàn yorùbá Tòótọ́ a lè fìdí ẹ̀ múlẹ̀ pé ẹni tí ó wu ọba ládọjà láti di gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ tá àwọn tó súnmọ́ kábíyèsí kọjá ìsọsí fàṣírí náà pamọ́ sí wa lọ́wọ́, ó ní sẹ́nitọ̀ sharafadeen ali, tí ó jẹ́ sẹ́nitọ̀ tó ń ṣojú àárín gbùngbùn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ ní ilé ìgbìmọ̀ asòfin àgbà làbújá, tó sì jẹ́ pé bàbá náà tó ti fi ìgbà kan rí ṣe akọ̀wé ìjọba fún gómìnà ọba rashidi ládọjà lásìkò tó ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́. Òun la gbọ́ pé bàbá náà fẹ́ láti di gómìnà. Kódà tẹlifíṣàn yorùbá Tòótọ́ a gbọ́ pé ó wu ọba ládọjà nítorí pé òun náà ló fi sharafadeen ali ló fi ṣe olùdíje ẹgbẹ́ òṣèlú zenith labour party zlp lọ́dún díẹ̀ sẹ́yìn láti ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́, èyí tí bàbá náà fìdí rẹmi. Tá a sì gbọ́ pé bí ọba ládọjà bá rí ọ̀nà lọ, ẹni tó wù lọ́kàn láti di gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ rẹ̀.